Àwórelé Àwórì Akẹ̀sán o. Àjọkẹ́ lọmọ lọ́kọ tó ní ṣẹ̀rí. Mebí wọ́n lọmọ wájú ọlọ́kọ tí ń ṣòwò. Ẹ̀yìnkùlé ọlọ́kọ àṣejì gbàlẹ̀kẹ̀. Ọmọládé ògèdèǹgèdè ọlọ́kọ àtàn iyẹ̀bẹ̀ lójú omi. Àjọkẹ́ dákun gbéra ńlẹ̀ kò dìde. Mebí níláyàjọ́ ọjọ́ bí rẹ̀ kò wá ní dọjọ́ ẹkún. Àṣeyí sá mọ́dún mo lọ́dún aṣọ. Ọdún ire ọdún ìdùnnú lọ́mọ ṣe. Àìsàn oníkan ọlọ́run ọba mi ò kú ní jẹ́ òkánjú kú lọ́lọ́run ọba. Ọpẹ́yẹmí yìí o oníṣàníṣọjọ́ bí rẹ̀ gangan. Ìjọmọ̀ bí ọ̀sáyé. Mebí ọjọ́ abíní ni mò ń rí o. Ọjọ́ tẹ́nìkan ò lè fẹnu ṣàlàyé. Ìyà tí mọ̀mọ́ dojúkọ Ọmọládé. Ẹni bá ní òkú ni yóò kú lọ́lọ́run ọba. Ìwọ ò ní kánjú kú bẹ́ẹ̀ ni ò ní dààmú nílé ayé tó wá. Wà á dàgbà wà á bẹ́gbẹ́ pé wàhálà lùkùṣọ́ ni lọ́lọ́run ọba. Òhòrí gangan ọlá gbajúmọ̀ ló gbé mi wá bí o. Abiyamọ gidi ni abiyamọ òtítọ́. Abiyamọ níjọ́ ògúnlé lórí wá bóun kí ọmọ àrídùn náà tí ń sọjọ́ bí lóní wípé ó kú ọdún. Ó ní Ọmọládé ọmọ lówó ọmọ níyì ọmọlẹ̀ yẹ ni. Ó pé wá bóun kí lógúnlógún. Ó ní Abibat Ọpẹ́yẹmí ìdùnnú mi ni. Àjọkẹ́ ò àrídùnnú mi ni. Ìfọ̀kànbalẹ̀ mi ni. Kò ní rẹ̀ ọ́ ikú òjijì kú nípa ọ́ fún mi. Àrùn oníṣe ọ́ oníṣìṣe nílé ayé tó wá. Mo rẹ́ni kejì dákun mọ́ dágọ́jọ́gọ́jọ́ ní ọdún ẹ̀ lóde. Àbùkù wá nìkan ọlọ́run ọba mi ò kú ní jẹ́ òkánjú kú. Wà á dàgbà wà dògbò nílé ayé. Ikú òjijì wá nípa ọ́. Ìwọ ò wá ní báwọn kó ní rèwé. Àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ̀lé ìpẹ́ lọ́lọ́run ọba. Àwọn òbí rẹ̀ máa jèrè rẹ ni. Ìwọ náà máa jèrè ara rẹ. Wọn ò kú ní mọ̀sáré rẹ. Wà á dàgbà wà dògbò nínú owó nínú ọlá ńlá nínú ìmọ̀ àti òye ni lọ́lọ́run ọba. Ìlọ́wádìí àwọn bàbá rẹ̀. Àjọkẹ́ jẹ́ àrílé o. Àbíbádàkùn jẹ́ ń bá ọdẹ nù gádé ní àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni. Mebí wọ́n lọ́mọ oṣù Akẹ̀sán ọlọ́kọ tó ní ṣẹ̀rí. Mebí wọ́n lọ́mọ wájú ọlọ́kọ tí ń ṣòwò. Ẹ̀yìnkùlé ọlọ́kọ àṣejì gbàlẹ̀kẹ̀. Ògèdèǹgèdè ọlọ́kọ àtàn iyẹ̀bẹ̀ lójú omi. Mebí wọ́n lọ́mọ káfọ́ páwà káfà jẹ̀wà kádà pánù kádà jẹnu. Káwá fò gèdèǹgèdè ọwọ́ wa kọ́ délé iṣẹ́ rí. Mebí nínú ilé àwọn bàbá rẹ ni. Mebí wọ́n lọ́mọ arúgbó ọdẹ èyí tí ń fàyà fa. Mo pé bí Akẹ̀sán ò ga jù go bí ò ga jù kùkùté. Bí bàbá yín bá ti níbọn àmúléwọ́ pẹlẹbẹ kékeré ọdẹ ni bàbá yín ṣe. Ìwọ lọmọ agbẹ̀bí ayé ọmọ agbẹ̀bí ọ̀run. Bí bàbá yín bá gbẹ̀bí ewúrẹ́ tán yóò lọ rẹ̀ gbẹ̀bí àgùntàn. Ìwọ lọmọ oṣù Akẹ̀sán bẹ́ẹ̀ yín lọmọ oníyan kókò tí ń mú ju ẹgbẹ́ iṣu lọ. Àjọkẹ́ adé mebí nínú ilé àwọn bàbá rẹ ni. Ó yá dákun wá jẹ́ ìfìyẹn gbalẹ̀ àwọn yeye rẹ lọ. Mebí wọ́n lọmọ Ẹ̀gbá Aláké ọmọ èrò lọ́kọ̀ ọmọ ológbọ́njọ́ bí ni ọ́. Mebí wọ́n lọmọ àṣẹ tí mọ̀ mí kíkan ni. Ẹ̀gbá ọmọ yùmùyùmù ọmọ yùmùyùmù lórúkú ń ké. Mebí nínú ilé àwọn yeye rẹ ni. Ọba márùn ni wọ́n ń bẹ lóde Ẹ̀gbá Aláké. Mebí gbogbo wọn ni wọ́n ń dádé. Olóbàárà ọba ni. Àgùrá ọba ni. Ọ̀ṣílẹ̀ ọba ni. Olówó dúró ọba ni. Alákéjọ bí èrò Ẹ̀gbá ń kọ́. Ṣé bàbá ń bẹ lálàáfíà ara ọba ní í ṣe. Mebí nínú ilé àwọn yeye rẹ ni. Àjọkẹ́ mú ló kú ọdún ó sì kú àṣeyẹ. Ìwọ ò wá ní báwọn fọdún eléyìí ṣàṣemọ́ lágbára lọ́wọ́ lọ́hùn ọba. Ǹjẹ́ tán bá ní ta ní kọrin wíkí ọlá tẹ̀kan. Mọ̀ pé Adésínà lèmi ń jẹ́. Habibullah Ìtara Ìfẹ́ Àkànní Akéwì àgbáyé lórúkọ tèmi.